ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣe tuntun. Ajé yálẹ̀ mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ìyàwó tó mi. Ajé wá mi. Ajé. Ọmọ ìyá mi. Ọkùnrin yìí rè ìdí ẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ fóònù. Ó wà tó jẹ́ mẹ́ta. Gbogbo rẹ̀ ń kọ́. Ìyàwó ẹ̀tọ́ wọn ń kọ́. Àlàáfíà ẹ̀yin oníṣu. Ẹ wo. Ìjọba Adénu. Mo ti jẹyàn. Ìjọba Adénu. Mo wà lọ́jà mo ayàṣẹ́ ń bí lánà. Program mi Ajé program ti máa ń ṣe. A ti ń gbọ́ tipẹ́tipẹ́. Program. Ẹ kọ́ ọ̀rọ̀ ajé o. Àárọ̀ ajé jẹun o. Ẹ kọ́ ọjà o. Iṣu ṣe wá wọ́n báyìí. Ọ̀gbọ́n bá wùn. Ṣé àbáyé tá à ń tẹ́kọ̀ọ́ fún wa ni? Lákànjẹ́ kò náà. Ẹ bọ́ tá à ń rẹ́kọ̀ọ́. Mo rí iṣu bíi mélòó kan mẹ́ẹ̀ lẹ́yìn àná. Wọ́n pè ní 20,000 mo ní. Kí ló dé? Ṣọ́kù láyé ni. Ó ti wálẹ̀ ni. Ó jẹ́ tẹ́lẹ̀ bí oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta síwájú ni. Ojú 20 tí wọ́n pè é. Eléyìí ní ìsìn èló lélẹ̀ báyìí. Eléyìí bó ṣe wà. Abáníkáwò pàwọn ìgbà 85 lówó ni. Èló? 85. Èmi ò gbowó ilé tèmi o. 85,000. Lágbára Ọlọ́run. Eléyìí onípọ́jà wà torí ojoojúlùmọ̀ ló jẹ́ tí mo mọ̀ ní. Ó lè gba 85 fún mi. Ìwọ láwọn à ń lọ báyìí. Ẹ̀yin olóko lẹ tó tà báyìí o. Àmọ́ bí jẹ́ ń kó wa lọ o. Àwọn tí ó tún lé tí àwọn tún àwọn alárò pọ̀. Ẹni tó wà lóko ẹni tí wọ́n wálé wá rà wọ́n. Bóò ni táwọn náà fẹ́ tàbí òní ìṣẹ́ni wọn. Ṣé àwa Yorùbá ò gbin iṣu ni? Ẹ̀yin Yorùbá ò gbin iṣu. Ẹni òṣèlú gbogbo yín sá. Tọ́mọ yín bá ti kàwé díẹ̀ báyìí ọlọ́ọ̀dí òṣèlú. Àwọn ẹlẹ́nu òdì wọ́n ń gbin tó ń tàǹtà. Àwọn ẹlẹ́nu òdì àwọn ni wọ́n ń gbìn. Èwo ní jẹ́ lẹ́nu òdì? Àwọn tí èsè Yorùbá ni wọ́n ń gbìn. Àwọn láti lọ́ọ̀la. Ẹ̀dùn náà ọ̀rọ̀ wo lẹ tẹnu mọ́ ìkànnì? Ẹsẹ̀ mọ̀ báwọn tí èsè Yorùbá ní gbin sí láì jẹ́. Kí làwọn ń ṣe ní sùúrù? Torí ó jẹ́ nǹkan tó tako làákàyè. Ká gbọ́ pé àwa ládùúrù lẹ̀ tá a ní. Gbogbo ilẹ̀ wa tá a ní. Àwọn onílé epo, àwọn tí olùfẹ́ ṣéètì, àwọn ilẹ̀ ń tà fún. Kí ni ó wà jójú tù báyìí? Kò tí ì yé wa o, ìtàbẹ̀dẹ̀ dùà. Tẹ́lẹ̀ bá fẹ́ ra iṣu lẹ́kan, iṣu mẹ́ta. Yóò mọ̀ di 7,000, 8,000, 10,000 dání. Ẹlẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ń bẹ. Ẹyọ mẹ́ta ṣe bá ti tóbi sí ni. Níbo la wà ń lọ báyìí? Àmọ́ ẹ̀yin tẹ́ bí adarí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀yin lè ṣòro wa. Àwọn wo la darí? Àwọn ìjọba wa ni. Kí ni ìjọba fi jẹ́ ṣòro? Àwọn ni ṣòro wà. Kí ni ìjọba? Àpò ara wọn ni wọ́n ń kówó sí. Wọ́n ń fáwọn àgbẹ̀ lówó. Àgbẹ̀ dákọ̀ méjì tí wọ́n fún ládùúgbò yìí. Ìjọba ń gbówó jáde fáwọn àgbẹ̀. Èmi ò pé bẹ́ẹ̀ kọ́ o, ṣùgbọ́n dákọ̀ méjì ládùúgbò yìí tí wọ́n gbówó fún. Ṣé bá ṣe wá máa bá a lọ? Kò sí ìyé wa o. Ọ̀rọ̀ rẹ o. Ìyé wa o. Bódìjà ọjà la wà yìí o. Ìsọ̀ṣù la wà yìí o. Ẹ̀yin tẹ̀ ń bẹ lágbọ́n mi ìjọba. Orí ń ta mẹ̀kúnnù o. Ìyàn ń bẹ́ nù lú o. Tá bá ń tàn yín jẹ lókù o. Ebi ń pa ìlú. Kí ẹ jẹ kékeré. Ẹ wo iṣu tí wọ́n pè ní 85,000. Ìdílé mélòó la pẹ́ ẹ̀ka kó ra iṣu ẹyọ mẹ́ta ìlé ní 10,000, 15,000. Àwọn tí ń ta ọjà yìí gan orí ń ta wọ́n. Kọ́lọ̀ mọ́jà jẹ gbèsè. Ẹ bá wa yanjú ọ̀rọ̀ àgbẹ̀ ńlẹ̀ yìí. Nàìjíríà ara ń kan àwọn èèyàn, ebi ń pa àwọn èèyàn, ẹni tó jẹun ẹ̀mẹ́ta Kánò ò sí mọ́. Pàṣẹ́ntéèjì àwọn tó ń jẹun ẹ̀mẹ́ta Kánò nínú 250 million èèyàn. Wọ́n fẹ́ ju 50 lọ tí wọ́n bá tó bẹ́ẹ̀ o. Wọ́n fẹ́ ju 50 lọ tí wọ́n bá tó bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ bá gbódodo ọ̀rọ̀, òdodo ọ̀rọ̀ rẹ o, ebi ń pa ìlú. Ẹ bá wa wá ojútùú sí i kí gbogbo nǹkan ó dẹ̀. Iṣu ò ṣeé jẹ mọ́. Ojú ò ní tiwa. Ojú bá náà lọ. A ní dákẹ́, ẹnu wa ò ní gbófo. A mọ̀ sọ̀rọ̀ síta o. A sì mọ̀ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ. Tí àwọn alámọ̀ràn ẹ̀yin ìjọba tó bá jẹ́ pé àmọ̀ràn tó dùn náà bá ń fún yín, ẹ mọ̀ gbọ́rù àwọn tiwa kéékèèké yìí náà. Ẹnu irú wa lẹ ti lè gbódòdó ọ̀rọ̀.
àwọn tí ń taṣu ni mo wá báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe máa fi hàn nìyẹn nígbà bá yá àwọn elélùbọ́ mò ń bọ̀ lọ́dọ̀ àwọn elélùbọ́ mo ti ṣèpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn tí a mọ̀ bí nǹkan ṣe ń lọ tí ẹ fi máa mọ òdodo orí ń ta mẹ̀kúnnù o orí ń ta aráàlú àjẹun ẹ̀mẹ́ta kánú elédùn àkóṣàánú wa kó bá torílẹ̀-èdè wa ṣe kó tún gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní àgbọn mi ìjọba kó bá wa tún yín ṣe kí ètò àgbẹ̀ kó di ohun ìrọ̀rùn ká máa jẹun bó ṣe yẹ ká jẹun ẹ wo bó kálukú ṣe ń wò lábẹ́ orí ẹ wo bó kálukú ṣe ń wò lábẹ́ orí ẹ tó nípọn láyà ò tó nǹkan mọ́ ìrònú kọ́ ebi ni o ojú àwọn èèyàn òtútù yàtọ̀ sáwọn ìyá wa kọ̀ọ̀kan tí mo rí bí tójú wọn tutù tí wọ́n rí nǹkan jẹ.